kan lè dání o. Ṣèbórí lórí ro ẹni. Ṣèbórí lórí ro ẹni. Ọba kan lè dání ro. Ọba kan lè dání ro. Báwo ó dẹ̀ ti mọ̀ díẹ̀díẹ̀. Ó ti mẹsẹ̀ ẹ bá ní kó kẹsẹ̀ bá tó ń sìn yóò kà fún yín. Yóò kẹsẹ̀ fà. Ìyá rẹ̀ jẹ́ lójú ẹsẹ̀ fà. Ìyá rẹ̀ jẹ́ lójú ẹsẹ̀ fà. Ilé ìfẹ́ mọ̀ ni. Lọ́ra o, lọ́ra o, lọ́ra o. Ilé ìfẹ́ mọ̀, Fáfúnbí fẹ́ mọ̀. Àwọn dọ́là yóò jọ mọ̀. Àṣẹ, àṣẹ. Fáfúnbí àbó mọ̀ ẹsẹ̀ fà. Ẹ gbọ́ kò sáyè fún mi lẹ́ lónìí o. Ẹ gbọ́ àbẹ́ gbọ́ gbogbo oṣù tí ẹ kó jọ ẹ lọ ṣàṣì lọ́mọ pé òun láàtà tí ẹ̀gbọ́n rò kówó ẹ lọ sùkú o. Ẹ má ṣàfihàn ẹ má ṣàfihàn. Ó dẹ̀ dá yín lójú pé iṣu tí a fẹ́ lọ tà yìí lè sanwó léèrè mi. N bọ́ mọ̀ pé arán ni bá ní débẹ̀ ni mí bí n bá ní fẹ́ sí ìwé tó fẹ́ ka ìwé ní màá dára mi láàmú sí èmi mo ní ọ̀kàwé bó ṣe kà á yege ọwọ́ mi lọ́wọ́ tani tani o èmi ń dáhùn. Adébọ́lá ni o. Kí ló ṣe. Ó tún ti bẹ̀rẹ̀. Adébọ́lá ọmọ baálẹ̀ ni o. Ó tún ti gbéṣẹ́ rẹ̀ dé. Níṣẹ́ lójú rẹ̀ yíbò tó funfun ranran bí ẹni tí ò sẹ́mi lẹ́nu rẹ̀ mọ́. Ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ń ṣe ló rọpò jọwọ́rọ́ bí ìrọ̀rọ̀ ọ̀gẹ̀dẹ̀. Ara rẹ̀ ń gbóná fò bí ìkòkò ẹ̀kọ́. Lẹ́yìn wá yín pọ̀ ká kọ́kọ́. Tó ń bọ̀ wà. Ọ̀bẹ́lẹ̀. Wo Fayoo ṣe ọ̀yàyàyà ju ọkọ lẹ̀. Kálọ̀. Mo wá lùwọ́ máa ṣiṣẹ́ lọ ní o. A gbọ́dọ̀ dé ká bọ̀ fún ojú òkú. Yóò ṣe kí ló dé bàbá rẹ dà. Kò sí nǹkan kan ọmọ baálẹ̀ ló ti gbé ṣẹ̀dí. Yóò ṣe. Ọlọ́run mọ̀ jẹ́ baálẹ̀ kọ́mọ̀ ẹ̀ ọ́ pa baálẹ̀. Ọlọ́run mọ̀ jẹ́ àbíyá mọ́ jèrè ọmọ tó. Ọmọ ga o. Ọ̀kan ṣoṣo. Ibo ni Fọlá ló gbà lọ. Ayé mi o. Bàbá Ayé mi o. ẹ mọ̀ bọ̀. Bẹ́ẹ̀ ká mo dára. Ó tún ti gbé ṣe rẹ̀ dé. Ń bẹ́ẹ̀ ó ti gbé ṣe rẹ̀ dé. Arábìnrin ó yà múlò rẹ̀. Mo ti mú. Ó ní àyíká ayé ni ọba àwọn yìí máa bá wọn yá yìí kọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ayé ni ọba jẹ́ ti kí ọ̀rọ̀ pàdà ẹ pé.
mọ́ ọ̀yà bùsí tásì. Débọ́lá. Ọ̀yà ẹ pé. Débọ́lá. Baálẹ̀ ẹ kú ọ̀rọ̀ ọmọ àní fojú sọkún ọmọ o elédùà yọlẹ̀ mọ́ wa lọ́wọ́ bàbá wa sí o. ẹ rí ohun tó jẹ́ ọ̀tán sọ wò ó dàbí kálàgbò ní ti tán ẹ sì wí fún wa bá pé ẹ má jẹ́ ọjà yín a ní ẹ má jágbó ní ọ̀wọ́n yín èyí òun wá nì ẹ gba eléyìí kọ́ máa lò ó lóòrèkóòrè èyí tó wà lọ́wọ́ yín yìí yóò lò tí ẹ wọlé kọ́ ni tó bá sì ti ń dáṣẹ̀ wọlé ọkọ̀ báyìí gbogbo rẹ̀ ọkọ̀ parí nìyí kò ní í ṣe mọ́ àṣẹ o. o ṣeun mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. ẹ tọ́jú ẹ o. bó bá ń jáwé yóò mọ̀ jẹ́ o bó bá ń wo egbò yóò mọ̀ dùn mọ̀ jẹ́ epo mọ̀ jà sí ọmọ aráyé ò ní tẹ epo sáàlà rẹ o. bàbá ilé o ṣeun ọkọ mi ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o. láti ọdún tó ti sanwó bẹ̀rẹ̀ tá a ti rò pé ó ti tán. Afonja, jẹ́ ẹ̀gbọ́n rẹ tó jẹ́ ọ̀rẹ́ rẹ. Ìlú jẹ́ mọ̀ pé ìrìn àjò ń dàbọ̀. Àní ẹnu rẹ kì í yé mọ̀rọ̀ bọ̀ lẹ́sẹ̀. Ìwọ àti ẹ̀gbọ́n mi kì í ṣẹgbẹ́ rárá. Lọ́nà wo? Kí lẹ̀gbọ́n rẹ fi jù mí lọ? Ẹ̀gbọ́n mi jù ọ lọ, ó gbajúmọ̀ jù ọ lọ, ó mọ̀yàn jù ọ lọ, àmọ́ o lè jù lọ lọ́jọ́ orí, àmọ́ ó jù ọ lọ. Ó jù ọ lọ pé gbogbo ìlú pátápátá náà ti mọ̀ ẹ̀gbọ́n mi, ṣùgbọ́n ta ló mọ̀ nílùú? Àwọn mélòó ló mọ̀? Wo síbẹ̀síbẹ̀ náà I'm a man like your brother. Ẹni tó tọ́ ní tilẹ̀ ń tọ́ lọ nígbà tí mo ti kọnu dà ọ̀rọ̀ mi ti dàbí àgbà tó ṣàgbàdo mọ́dì tó da láwàdà adìyẹ. Àmọ́ èrò náà lànà mo gbà pé ẹ̀gbọ́n rẹ jù mí lọ kódà tó bá níwọ̀ gan jù mí lọ mo gbà. Ìwọ ló mọ̀. Inú àmọ́ inú ní nǹkan tó jẹ́ pé a kàn fi ń ṣeré láàrin ara wa ní sẹ́yìn náà ló wá di tí wọ́n wá lójú tó lójú. Ó ní pé mo fẹ́ mọ̀ bóyá ẹ̀gbọ́n rẹ ti mọ̀ pé èmi àti ẹ ní ìfẹ́ ara wa bóyá ń dé tara wa bóyá mọ̀. Èmi ò jẹ́ kó mọ̀. Why? Ìwọ náà mọ̀ ìpé ẹ̀gbọ́n mi kò rojú sí èèyàn tí ò bá kàwé. Ó sì fẹ́ kí èmi kàwé bíi tòun kí n tó sọ̀rọ̀ ọkùnrin kankan lójú òun. Àmọ́ èmi náà ti ní admission sí yunifásitì láti lọ study medicine. Nígbà mélòó náà fi ń kẹ́kọ̀ọ́ náà fi ń gboyè tí n bá ti wá lọ kẹ́kọ̀ọ́ tí n bá ti gboyè náà tí n bá padà dé sínú abúlé yìí èmi náà wá farabalẹ̀ kọ́ hospital ńlá tí ó tóbi máa wá kọrúkọ mi sí gbàgàdà tọ́lọ́mọ tó wá bá wọ̀ sí tó bá tún lè fẹ́ mi àtẹ̀mí àti ẹ á kọrúkọ ara wa síwájú hospital báyìí yóò wá máa jẹ́ àǹfààní fáwọn aráàlú yìí. Tí ẹ bẹ̀rẹ̀ náà kó járe o. Ṣé ọmọ tí mo lè ṣe mọ́ ni? Ikú ṣe pé mi ì jẹ́rìí rẹ̀ àmọ́ tí akọ̀tọ̀ wá ti bọ̀ náà. Akọ̀wò ni bí n bá ṣàkóso ò lè fẹ́ mi ò lè fẹ́ mi. No. Leave me. This is Well, hey guys, ẹ mọ̀ kó tún máa ń pa mí lẹ́rìn sí. Like, ìfẹ́ tó máa ń wà láàrin ọkùnrin àti obìnrin kò jọ ti ìgbà yẹn mọ́. Ọ̀rọ̀ ìfẹ́ ọkùnrin àti obìnrin sí how they take it for joke. Like, wọ́n ti wá sọ di eré tó wá jẹ́ pé every one of them come and break out anyhow. Ṣé ọ̀dẹ̀ kọ́ ọ̀fíìsì ẹ̀rín ní mi àbẹ́sẹ̀ kó pààyàn lẹ́kọ̀ọ́? Wasted years èmi kàkó náà. Guy, nǹkan tó bá ju kí èèyàn máa sunkún sí lọ èèyàn arẹ́rìn náà ni. I mean àwọn obìnrin wa gan-an
wọn kì í lajú wọn lẹ́ẹ̀kan wá gáìtà dí wọn mú gangan for the rest of their life. ṣáàgó ń búgò àwọn ẹlẹ́mu ń bóló gògóró ẹ wò kí ni ìyàtọ̀ láàrin gbogbo yín? You guys are all the same. Don't mind them, Jare. Ṣíọ, àbáwọn ọkùnrin ikọ́ ni. Ìkọ̀kan náà gbogbo yín. Bákà mi mọ́ wọn. Ẹni sùúrù, ṣé àwọn ọkùnrin nìkan máa ń break out ẹ̀yin obìnrin? Wọ́n yín obìnrin náà máa ń break out àwọn ọkùnrin rẹ̀. Kí ẹ fẹ́ máa dẹ̀bi olùwà ń sọ? Abiu, seriously, that's why to work with me kì í fi take àwọn school relationship is serious. Yeah. So, àwa nìkan ni à ń di ẹ̀bí rẹ̀ ẹ̀yin ọkùnrin sìn? No. Like seriously. These days, both Adam and Eve are experts of heartbreakers. And aside that, I think we all need armors to shield our hearts from these so-called heartbreakers. Exactly. Aisha, orí ẹ̀ náà sọ, èmi náà lọ ra ámọ̀ tèmi. Àbí? Guys, my like excuse me. That's a problem by you. To buy long. Good Lord, supervisor. We just be good Lord away. We go very good. Oh, yeah. Good day, sir. Yes. What is your project topic? It is the causes and effects of unemployment on the society, sir. Can you please defend it? Yes, sir. Well, the problem of unemployment has remained intractable, even in developed economies around the world. Unemployment is still a problem in Nigeria. The emergence of black gold, sir, i.e. crude oil, has allowed young school leavers to move into urban cities to find employment. Now, sir, our government, they've abandoned the agricultural area. And this was what helped Nigeria mostly in the 60s. Now, I would love to delve into the causes and effects of unemployment in this country and use Nigeria as a case study. That's very good. I hope you are going to slay it perfectly. When are you going to submit your first presentation? That will be all up to you, sir. Okay. Jẹ́ kí n rí lórí tábìlì mi ní aago 11 ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tó ń bọ̀. Yes, sir. Is that okay? Yes, sir. Yes, sir. The next person, please. My bank paper, sir. What's up? I'm just tired. Yeah. Well, we'll go back to class. Okay. We'll go back to tutorial. How far? Are you through with your supervisor? Yes, I'm through. But, guys, I might need to prepare for project Fayoo. It's not as easy as it seems. No, he's supposed to trick me now. I have to submit my first presentation on Tuesday morning. But before that, I need to deal with me. I need to attend Odunfa. Odunfa bí ti báwo? Kí ni tí ẹ pẹ̀lú Odunfa? Ṣé babaláwo ni daddy ẹ? Bẹ́ẹ̀ni. Daddy mi ò kàn kí n ṣe babaláwo lásán. Àwọn olólùwò ìlú wa. It's a lie. So you don't even daddy. Bẹ́ẹ̀ni. Oh, guys, kí ló ń dá wa láàmú fún? A ti rí ẹni tó máa bá wa ṣe research nípa project wa nípa Ifá àti Ọ̀rúnmìlà. Yeah, that's true. We need that true thing, so Aisha. Kò sí problem. Mi ò mind no.
Tẹ́ bá fẹ́ tẹ̀lé lọ sábúlé mi, you are welcome. But on one condition. What condition? Conditions wà nù ọ̀rọ̀ ìlú yín. Me go. Guys, not here. Please see, each of you will pay 40,000 naira. You can imagine. Okay, what's kereju? If not, we'll pay 50 bucks. No, oh, she gba 100. Lórí pé ká kàn lọ wo ọdún fàtí whatever tẹ́ ṣe. Ìyẹn ló fẹ́ gba 40,000 lọ́wọ́ wa. Anyway, èmi ò lọ ṣe research o. Torí course wa ò papọ̀. Èmi kàn ní interest nínú anything tó bá ti jẹ́ culture. You understand? Ìyẹn lèmi ṣe fẹ́ lọ bọ̀ tó bá ti ní ọ̀rọ̀ owó nú ẹ yọ mí. So that means pay ti excursion ni. Of course. 2,000 ni kí wọ́n mú wá, but the rest of you 40,000. Ọmọ olúwo yìí like o. Ó bá lọ kọ́lé sùn wọn ni. Sájẹ́ wá o, ọ̀kárí o. Baba, àwa tí fẹ́ máa jáde lọ tiwa. Ẹ má pẹ́ o. Okay baba. Ẹ káre ẹ̀yin èèyàn mi o. Ẹ má pẹ́ o, ká lè máa bá ètò wa lọ. Ojúkòrò. Bad. Ọ̀pọ̀ ṣe máa ń sọ ìyá Gbogbo bọ̀ yìí, ṣé mi jọ ọmọ tó wá láti bú fúrafúra? Adá fún ẹ. But ẹni tí ò bá mọ̀ kékeré báyìí ti wà. Wọ́n máa fi òpè bóyá bíi ṣe kan ló ti jáde ni. Nǹkan tó kàn tẹ̀ wá jọ mí lójú ń bẹ̀ ni pé babaláwo tí wà ní dáàdì yẹn. Ó jọmọ tí èmi nìkan mo bí mo ṣàkíyèsí yẹn sórí àbúrò payọ̀ ohun mi púpọ̀. Ṣé ó pupa fẹ́rẹ́fẹ́ kò kúrú jù kò ga jù ọmọ yẹn ó wù mí. Ẹ̀rọ onírànú méjì. Ẹ̀bùn tí fáfitì rẹ̀ fún bàbá mi. Èmi mo máa mú fún mi kúrò nílẹ̀ yìí. Ló ń pa ẹlẹ́rìí rẹ̀ sí. Ṣé kò pọ̀ ní ìlú? Ṣé Fáyọ̀ ṣe mọ̀ wípé ẹ̀mí lélẹ̀ kò kí ń súnlé àná? Gbogbo alámọ̀ pé bí adúrójà bá fi gba obìnrin ró aṣọ kò ní balẹ̀. Ó láìkí obìnrin jù. Wà náà. Èmi ìwọ ṣàmọ̀ ọ́dà tiẹ̀. Wàá náwó sókè wá pé ẹ̀yin ìyá mi o. Èkú akọ̀yọ ni. Ẹ̀yin guys, ilé ọba rèé o. Wow. Wait. Ọba, baálẹ̀. Ọba ló máa lo palace náà. Baálẹ̀ lẹ̀dẹ̀ nílẹ̀. Well, lára àwọn disadvantage tí yóò ṣe ìlú kọ́sùn àlélẹ́yìn. Mo gbọ́ nínú ìtàn wípé ìgbà tí wọ́n fẹ́ fi baálẹ̀ ìgbà yẹn tó fẹ́ sọ́dọ̀ba kan fún ládé àwọn kan takò ń gbà yẹn wọ́n sọ pé baálẹ̀ ìgbà yẹn kò ṣe ti ìjọba at that time so since then kò sí ọba kankan tó ti gbé bẹ́ẹ̀ rí well since then náà la ti ń fi baálẹ̀ wa panu ni. Since 1954. No. ọjọ́ ti pẹ́. Ẹ jẹ́ ká snap ẹ̀ kí ẹni snap ẹ jẹ́ ya picture tó bá máa ya picture. Ẹ ṣeun mo dúpẹ́
ṣé o ti wá mú wọn dọ́dọ̀ bàbá ẹ̀ náà. Bẹ́ẹ̀ni bàbá. Ó sì dá wọn lóhùn dáadáa. Bẹ́ẹ̀ni bàbá. Ó yẹ kó ti máa lọ gan ṣùgbọ́n ọdún là ń dúró dè báyìí ká tó máa tẹ̀síwájú. Mo dúró bá aṣọ ọdún lẹ́yìn. Bẹ́ẹ̀ni bàbá. Ìyín kí ló dùn bí ògùn bá ó dà bá wọn. Àmọ́ ẹ mọ́ àgbàgbé gbogbo tí mo bá yín sọ nínú ilé o. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin ní ń dà púpọ̀? Àwọn àgbà ní bọ́mọdé òkú, àgbà ní ń dà. Ọlọ́run ó fún yín nímọ̀. Ọlọ́run ó fún yín nímọ̀. Nǹkan kan ló kàn kù tí wọn ò rántí sọ fún yín nínú ilé wípé ìdílé méjì ní ń jẹ baálẹ̀ nílẹ̀ wa ń bí. Ṣé ẹ rí nídìílé wa èmi lẹ́lẹ́ǹkẹta baálẹ̀ lórí. Dáàdì ṣé ká sáyé báyà picture ẹ sáyé ya picture pẹ̀lú ẹ bá picture. Ọjà ṣé bàbá náà dúró báyìí. ẹ make sense. Ẹ ṣeun ìwọ wà gbórí rẹ lọ́lẹ̀ kan lè rí bàbá. O dẹ̀ rẹ́rìn. Ẹ dákun ẹ jẹ́ ń dé fìlà mi. Ẹ dákun ẹ jẹ́ ń dé fìlà. Ó wà gbórí tiẹ̀ lọ́lẹ̀ kan lè rí baálẹ̀. Kan lè rí bàbá. Rẹ́rìn. Ẹ dúró ẹ má lọ ẹ kí mi náà yà. Ẹ pa òṣù. Kí n kájẹ. Ẹ pa òṣù. Kájẹ mi ṣú. Ọ̀dà. Ẹ pa òṣù. Ọ̀dà. Pa òṣù. Ṣú. Congratulations too. Báwo ni? Àwọn náà máa ń pẹ́ di medical doctor nìyẹn. Lágbára Ọlọ́run. Tá a bá ti lọ fún outmanship wa, àti di doctor nìyẹn. Àbí? Ibo ló wá ń lọ? Mo kàn fẹ́ rí project supervisor mi ní ọ́fíìsì wọn bẹ́ẹ̀ ni. Project supervisor. Tí mo rí tó ń gbọ̀nà sálẹ̀ lọ báyìí sìn yìí. Ó jẹ́ tètè sáré. Wọ́n lọ báyìí. Wọ́n gbọ̀nà báyìí mi ìmọ̀nà tó lọ. Sórí tèmi bá ní kémi ò tún gba ibi, a lè ta sí ara wa. Jẹ́ kí n lọ gé wọn ní ọwọ́ ẹ̀yìn báyìí. Tó ti yọ. Ẹ ra sà. Ẹ máa wo Ọlọ́run ló ní kí n má gba ìbẹ̀rù tí mo rò pé yẹ kí n gbà bí ẹ̀yin gangan ni mo ń wá lọ sà. Ọ̀ṣundé yìí. Bẹ́ẹ̀ ni sà. Nínú ọgbà yìí náà. Ẹ̀yin ni project supervisor mi sà. Well ṣá no o tiẹ̀ try náà lórí project ẹ̀ àtàwọn everything no reflected very well on your project. Congratulations. Thank you sir. But èmi wá tẹ̀lé mi jẹ́ ká lọ sí ọ́fíìsì mi. All right sir. Ẹ ṣé gan sir. Sórí àlá tó láì aláyọ̀ ni. Àlá ire ni. Ọlọ́run á wá mú àlá yìí wá sí ìmúṣẹ. Àmín o. Ṣó rẹ́ni tó jẹ rí ẹ̀ lójú àlá bó ṣe máa jẹ rí ẹ̀ lójú ayé nìyẹn. Ó gbọ́ tọ́rọ̀ bá wá ti wá rí báyìí èèyàn máa ń fi ẹsẹ̀ tì í lẹ̀. Ṣó wá níbi tí ọ̀rọ̀ gbé dé yìí o lílá àlá kò dàbí ká ṣiṣẹ́ tọ̀ àlá lọ. Ìgbésẹ̀ lèèyàn máa gbé o wàá fi ìrìn tì í kí àlá ayọ̀ kó lè wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Lágbára àwọn tata rẹ̀ jáde. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé wàá rí tí Ọlọ́run bá fi bá mi ṣe tí n má fi lè di medical doctor gẹ́gẹ́ bí mo ṣe lálàntà làwọn wá sí mu ṣe. Yes ma tí màá gúnyàn ní abẹ́rẹ́ báyìí pé ẹni àkọ́kọ́ tí kọ́kọ́ gún lábẹ́rẹ́ láti fẹ̀mí ìmoore hàn ẹ̀yin ní ọ̀jẹ̀. Màá wá bọ́ kò lórí yín màá bọ́ sórí àwọn ọmọ yín màá gún gbogbo wọn lábẹ́rẹ́ lọ gún gbogbo àwọn mọ̀lẹ́bí wa lábẹ́rẹ́ lọ àti gbogbo àwọn àbúrò mi àtọ́mọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kí n kàn máa gún gbogbo wọn lábẹ́rẹ́. Sẹ́rí kí n tó bẹ̀rẹ̀ sí máa gún àwọn ará àdúgbò lábẹ́rẹ́ gún gbogbo àwọn aráàlú lábẹ́rẹ́ lọ n kọ́kọ́ gún àwọn mọ̀lẹ́bí wa ṣe léṣe náà. Ọlọ́run ò ní jẹ́ ìyẹn ò ṣe inú mọ̀lẹ́bí wa ó ò ní gún mọ̀lẹ́bí. Kò sí sẹ́mi ni. Iṣẹ́ ẹ̀ ni àmọ́ kò sí tó ṣe wá nínú mọ̀lẹ́bí wa. Nǹkan lè ṣe wá kẹ́ ẹ mọ́mọ́ o. Yes ma tí ẹ bá ṣe test medically sọ̀rọ̀ mi yé yín kò sí ẹnì kankan tí ó bọ̀ ń bẹ̀. Ó wá kéré jù wọ́n rí stress lára ẹ̀. Kò ń ṣe mọ̀lẹ́bí wa gbogbo wa pátá lára wa dá ká títí mọ́wọ́ tó jókòó yìí ṣáká lára dá ni àwọn ọ̀tá àwọn aráàlú àwọn aráàta ni kò máa lọ ṣiṣẹ́ kó máa gbowó. Bẹ́ẹ̀ni fi kó lè bá tó yé yín náà ni pé tí n bá mọ̀ máa wúlò. Ó yé mi ó máa mọ̀ ó máa wúlò fáwọn aráàta ni àwa ò ní ṣàárẹ̀ inú ẹbí wa ẹyọ kan báyìí ló kéré jù kò ní ṣàárẹ̀ inú ẹbí wa kékeré ọmọ inú ẹbí wa kò ní ṣàárẹ̀. Kí lè ń fẹ́ mọ jẹ tí má gba certificate. Ìwọ àwa máa lọ jẹun ìta ló ti máa jẹun kì í ṣe inú ẹbí. No problem. Ṣé o mọ̀ pé bàbá ṣàárẹ̀ inú ẹbí gan pàápàá kì í ṣe pé wọ́n máa kówó fún ẹ. Àwọn ọ̀tá ni kó máa gbàdúrà kó ṣàárẹ̀.
àràdà tí màá rí ọgbà mi ní ilé sọ nígbà míì wà tó jẹ́ pé tí màá gbóhùn ẹ̀ ló dàbí pé àbí sẹ́ni kọ̀ọ̀kan láyé mọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́nibọ̀dì bá ń sọ ló dàbí ìgbà tí wúrẹ́ ń dún ajá ń ké tí mò ń gbóhùn àwọn ẹranko. Ẹ̀gbọ́n rẹ tí wọn gbọ́dọ̀ rí ọ pẹ̀lú rẹ mọ́. Ṣé ẹ̀gbọ́n rẹ ló ní kẹ́ wá pa mí ni? Òun ló ní wá pa ọ́. Kódà gan-an bí òkú wá pa ọ́, ọkàn tèmi fúnra mi, ó ti pa ọ́ tẹ́lẹ̀. Mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ikú náà. Ẹjọ́ torí olè mẹ́pà. Ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́. Òun náà bá mi ṣàánú Ọ̀ṣúndé yìí, ó má yẹ kí búburú ṣẹlẹ̀ sí o, àbí irú kí wá lélẹ̀ báyìí, irú aláwo lélẹ̀ báyìí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Èwo láriwo tó ń pa nídàá yìí? Ó ń sun ní. Ẹ̀gbọ́n mi àlá ni. Àlá? Bẹ́ẹ̀ni. Irú àrà burúkú wo ló wá jẹ́ kó máa pariwo báyìí? Ọ̀ṣúndé yìí ni. Ọ̀ṣúndé yìí? Tí mo ti sọ fún ẹ nípa ìwà àti Ọ̀ṣúndé yìí. Ẹ̀gbọ́n mi ẹ wá, kò rí bẹ́ẹ̀, wá jókòó, ẹ wá. Ẹ̀gbọ́n mi ẹjọ́ torí Ọlọ́run, òun náà ní ambition, kódà gan-an tó ti ládìmíṣàn tó fẹ́ lọ read medicine, ẹjọ́ torí Ọlọ́run. Ọ̀ṣúndé. Bẹ́ẹ̀ni. Medicine. Ẹ dákun, omi yìí ti ró. Omi àbàlà yìí ti ró, ẹ bọ́ síbi ẹjẹ́ àbọ̀, ẹ dákun. Ẹ bọ́ bí ìyá wa sílẹ̀. Ẹ ṣeun o. Ẹ ṣeun ẹ kú iṣẹ́ o. Ẹ dákun, ẹ ṣe kíá bó wà lẹ ṣe báyìí. Ẹ ti mọ̀ pé tí bàbá bá ti ń bọ̀ láti ilé baálẹ̀, òun àtàwọn ẹwọ ni wọ́n jọ máa bọ̀ ń bí. Ibi wọ́n ti wá fi kalẹ̀ sí tí wọ́n ti jẹun. Ẹ dákun, ẹ yára sí, ẹ dákun torí ọ̀rọ̀ yìí tó kí lè ṣe. Ṣé kí n tó sábẹ́ igi lọ́wọ́? Ẹ sátò rẹ tàga. Ẹ ṣe kíá, ẹ dákun, ẹ ṣe kíá. Ẹ dáhùn, ẹ ṣeun o. Ẹ yára sí o. Ẹ ṣe o. Ẹ ṣeun o, ẹ yára sí o. Àwọn náà wọ́n dẹ́rùn, ẹ dákun.
àsọ̀rọ̀mọ́rọ̀ láwọn àsọ̀rọ̀mọ́rọ̀. Ọ̀run ìlà òní já sọ ọdún èyí lásán mọ́. Òní já sọ ọdún èyí lásán mọ́. Ọ̀run ìlà òní já sọ ọdún èyí lásán mọ́. Àwa ìjọ olóko. Àmọ́dán o Ifá ní ọ̀làlà ìwọ́láwọ́ ọ̀bẹ adé á fún Ọ̀rànmìlà tí wọ́n bá ń sọ náà tí wọ́n ní òní sàmọ́dán ó ní ọ̀làlà ìwọ́láwọ́ ọ̀bẹ àwa tá a sọ dán yìí là á ṣe tẹ̀mí ìgbà ilé wa máa lé sí o àwọn olé òní fàyà àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà ìjọ ọmọ ó jìnnà sí gbogbo wa lẹ́yìn ìyá àbíkú ọ̀dà lábíyé o òjò ọ̀rọ̀ lásìkò òjò ẹ̀rùn ọ̀yẹ́ fẹ́ẹ́rẹ́fẹ́ ọyẹ́ òní kó wa lọ́mọ lọ o ó ṣe ń eégún ẹ̀yìn aláwọn àlejò láàrin wa lọ́dún yìí àwọn ọmọ iléèwé wọn láwọn náà ní tú táwọn lè pa bí wọ́n bá ti wá ń ṣe é lọ ìyá yìí dà èmi ni bàbá oúnjẹ ti ṣe tán ó ti ṣe tán kálukú ó jókòó ọtí wà bẹ́ẹ̀ tí mọ́ lọ́dọọdún àwọn àgbàlagbà ń bẹ náà lé ní sùúrù ó lù yí ní sùúrù àbọ̀gbọ́ àwọn àgbààgbà ń bẹ náà lé aṣojú baálẹ̀ ìyàwó baálẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀. tó a kí gbogbo yín o a kú ọdún àṣẹ mi àyàtọ̀ mọ́ tẹ̀bí tará nínú àlàáfíà nínú ọrọ̀ nínú ògo tuntun àdélé láyọ̀ o baálẹ̀ ní kó kí gbogbo yín pé ẹ ṣeun. ẹ wá wò tẹ nínú ilé baálẹ̀ baálẹ̀ ń retí yín àti jíjẹ àti mímu ẹ jẹ́ tún dì lọ.
níyì. Baba. Baba. Ìyá. Ẹ ṣeun o. Kórìṣà òkè jẹ́ ẹ̀pẹ́ fún wa. Ìbéèrè tèmi ni pé ta ni Ọ̀rúnmìlà gan-an? Ọ̀kàrìmàdé ìlérí ọkàn kì. Ọ̀rúnmìlà òun lẹni àkọ́kọ́ tó gbọ́ ohùn Olódùmarè. Bàbá. Tí Ọ̀rúnmìlà bá jẹ́ ẹni tí wọ́n kọ́ gbóhùn Olódùmarè, ta wá nífá àbí kí nífá jẹ́ gan? Nígbà tí mo sọ fún yín pé Ọ̀rúnmìlà lẹ́ni àkọ́kọ́ tó ṣe kíni o tó gbóhùn Elédùmarè, ohùn tí wọ́n gbọ́ bí ọ̀rọ̀ ni wọ́n sọ àbí ọ̀rọ̀ tí wọ́n sọ tí Ọ̀rúnmìlà gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ni òun ni Ifá. Ohùn ẹnu Elédùmarè, ọ̀rọ̀ tó wá látẹnu Olódùmarè òun ni Ifá. Ṣé wá rí Ọ̀rúnmìlà tẹ́ ń wí òun ni akéré finá sọgbọ́n ọmọràn ìmọ̀tàn àtẹ̀rí ẹni tí ò sún wọn ṣe. Òun lọ́mọ pín lọ́mọ àti wá lílọ àti ìṣòro ayé ọmọ èèyàn. Òun ló sì mọ ohun tó lè tán ìṣòro ayé èèyàn. Aṣojú Elédùmarè, ìránṣẹ́ Elédùmarè òun ni Ọ̀rúnmìlà. Bàbá, kí wá nídìí tó ṣe ń pe Ọ̀rúnmìlà ní bàbá Ifá? Ọ̀rúnmìlà bàbá Ifá. Ọ̀rúnmìlà lẹni àkọ́kọ́ tí mo ló gbóhùn Ifá. Òun ló mojú Ifá, òun nìríjú Ifá. Òun làwọn èèyàn máa lọ bá tí wọ́n bá fẹ́ bá Ifá ní gbólóhùn àbí wọ́n fẹ́ gbọ́rọ̀ Ifá, tí wọ́n fẹ́ gbọ́rọ̀ látọ̀dọ̀ Elédùmarè. Ọ̀rúnmìlà ni ìríjú Ifá, bàbá tó mojú Ifá, alágbàwí tí ń ṣe ojúṣe láàrin ohùn Elédùmarè àti àwọn èèyàn. Bàbá tó mojú Ifá, bàbá tó mojú Ifá, bàbá Ifá, bàbá Ifá, bàbá Ifá. Kìí ṣe pé Ọ̀rúnmìlà ló bí Ifá o, torí pé òun nìpìlẹ̀ ni wọ́n fi ń pè bẹ́ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe gan bàbá. Kó tó tún ti pa á lọ, tá a bá ní ìbéèrè tó rú wa lójú, a padà yọjú sí yín. Ọmọ Yorùbá mo sọ fún ẹ, ọmọ Yorùbá yìí fi yẹrí etí o. Àṣàkáṣà mọ̀mọ́ pé ó ti mọ ọlá kò ní tètè, àmọ́ ó jẹ́ ọmọ dáadáa láàrin Yorùbá. Ọ̀gbọ́n bí ọ̀kárì ẹ mọ kínní yín, ẹ mọ kínní yín. Bàbá, nígbà tá a wà lójú agbo lẹ́ẹ̀kan tọ́nà fẹ́ wúre tó wá pe ẹni tí ó wúre, ẹnìkan dárin kan wọ́n ní mo nífẹ̀ẹ́ orin náà pọ̀ àmọ́ kò yé mi bẹ́ẹ̀ ni òun ṣe kọ́. Kí ni káwúre fáfẹ́ ṣe nǹkan kan ìrántí màmá mo nífẹ̀ẹ́ orin náà. Ọ̀kárì èrí rẹ̀ ọkàn ẹ̀kẹ́ wọ́n ní ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀ mà tẹ́wọ́ ẹ̀wúre ìbálòhùn ó ṣe gbé ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀ mà tẹ́wọ́ ẹ̀wúre ìbálòhùn ó ṣe gbé ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre. Òun ayọ̀ lásùn báyọ̀ sí ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre lọ ni wọ́n sùn. ẹ̀tẹ́wọ́ ẹ̀wúre ìyá rẹ̀ ti lo gàásì tẹ́lẹ̀. ìbálòhùn ó ṣe gbé. Mọ́. Ẹ kú àlejò. Mọ́tán.
Ó ṣe gbà mí lóru àná. Nígbà tó tají lójijì, tó wò yèlèyèlè, bẹ́ẹ̀ tó bọ́ lọ́wọ́ ọkọ̀ òjijì. Ọ̀rẹ́ wa, ojú mo fẹ́ bójú kan wò. Èmi tiẹ̀ ṣe bí ó fẹ́ kọ̀ bí àkókò mi. Lọ́rọ̀ rádaràda wo ni? Nígbà tí Pòlúmágùn aṣọ kan bí àkókò tàbí tàkìtì. Ṣé ẹ máa wò? Ọ̀wá dá lóhùn. Mo ti ń bọ̀. Lọ́ra máa bu omi ní mọ́sẹ̀mí sí ńlá. Àní ọ̀rọ̀ sọ́wọ́ rẹ̀ dàbí bàtí àní ọ̀rọ̀ máa bu nǹkan ọkàn ọ̀hún kọwọ́ bọ̀ kí ní o ṣe sára. Ọ̀rọ̀ ara máa bu ni. Kò tó ṣe é bù mọ́. Ẹni ní kí n máa ra àbúlé òun ṣe tó ní máa ṣe díẹ̀ díẹ̀. Owó sì gun ọ lẹ́nu lápò ẹ̀yìn ọgbọ́n. Ẹ kú ilé o. Ọmọ ilé ìgbà ọ̀dọ́, àwọn àjíbọ̀jọ́ gbogbo dáadé. Ọmọ àwọn ṣẹ́wọ́ yẹ̀ máa dé lórí. Dáadáa ló dé. Àmọ̀ máa ṣe wọn. Ọlọ́run ṣe ifá ọ̀sẹ̀ o. Mo dúpẹ́ Ọlọ́run ṣe. Ọkọ mi, ọkọ àbọ̀. Ọjà ẹbomi ọkàlẹ́ náà ẹbomi. Bàbá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má jẹ́ kó tẹ̀ ò tẹ̀ wá. Ẹ má jẹ́ kó gun èso borí wa, ẹ ṣàánú wa. Ẹ má jẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ìyá wa. Sá. Ọ̀tẹ̀ ò ní berí yín. Àṣẹ. Àwọn tọ́lá yóò gbé wa lékè. Àṣẹ. Orí tó bá ti ṣe bí mo ṣe pé ó ṣe kò ní ṣe o. Mo ní ẹ wá ìkìrí ẹran mẹ́sàn-án àtòkínní mẹ́sàn-án. A pa gbogbo nǹkan pọ̀ mọ́, a fi ṣe pèsè, a gbé síbi tó yẹ ká gbé sí.
tábà ètí ègbè sí yókùn tán irin bá pẹ̀rin irin ọ̀tẹ̀ fúnra wọn ni orí bíi sọ́sọ́ méjì ti fojú rìn jù òkìní abẹ́rẹ́ ni mò ń gbé ṣe méjèèjì wọ́n lè fojú kanra wọn wọ́n lè fojú kò ní dúró ẹ lè fojú wọn kanra wọn kò tiẹ̀ ní dúró ọ̀tún ní pàdé òru ẹ̀rín láàrin fún ní ọtí ẹ̀rín lágbára rìn kò dùn lọ́nà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fojú kanra báyìí bí aṣọ ìyá pẹrẹ báyìí bọ́kàn balẹ̀ bí kan bá dúró ilẹ̀ ọ̀la bẹ́ẹ̀ mọ̀ sọ bí kan bá dúró ilẹ̀ ọ̀la ẹ bọ́kàn balẹ̀ o ẹ bọ́kàn balẹ̀ o bẹ́ẹ̀ lọ. ṣé gbogbo ẹni yẹn ọ̀yà ọ̀yà ìdílé náà. Iwájú. Ìwọ dúró síbẹ̀ o má yẹ kẹ́rù bẹ́ẹ̀ mò ń bọ̀. Ìbéèrè mi ni pé ṣé gbogbo ìgbà tí a bá ti fẹ́ máa ṣe ìpèsè la máa lo gbogbo nǹkan wọ̀nyí náà. Bẹ́ẹ̀ ni ìyá torí kì í ṣe gbogbo ọmọ tó bá wà nínú ẹgbẹ́ ló ń yọ nínú ẹgbẹ́. Torí àwọn ọmọ kan wà tó jẹ́ pé yíyọ tó ń yọwọ́ nínú ẹgbẹ́ ló jẹ́ kí ìrìn àjò ayé wọn dojúrú. Bẹ́ẹ̀ ni tó sì jẹ́ pé jíjẹ́ èèyàn wọn inú ẹgbẹ́ yẹn ló wà. Àìmọ̀kànmọ̀kàn ló fà á tí wọ́n fi ń yọmọ nínú ẹgbẹ́. Nǹkan àkọ́kọ́ tó yẹ kí èèyàn ṣe lórí ọmọ tó bá wà nínú ẹgbẹ́ ni ìwádìí pé ọmọ tó wà nínú ẹgbẹ́ yìí irú ẹgbẹ́ wo ló wà, ṣé kán yọ ọ́ ni àbí kán fi sílẹ̀ kán máa ṣèpèsè fún àwọn ẹgbẹ́. Bí o ti Débọ́lá yìí bá ṣe ń ṣe ìpèsè fáwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni a ṣe ń ra ọjọ́ iwájú rẹ̀ àti ìdùnnú ẹ̀ fún. Ọlọ́run wa ní jẹ́ ká fọwọ́ ara wa ṣe ra wa o. Àmín. Kì í ṣe pé à ń yọ nínú ẹgbẹ́ à ń pèsè nǹkan ẹgbẹ́ rẹ̀ fún. Bẹ́ẹ̀ ni.
ó dà bẹ́ẹ̀ bó ṣe wá ṣàlàyé kúnkún ẹ̀ ó ti yí àwa náà dáadáa. Fáyọ̀ṣe yóò dà fún ọ yóò dà fún ọ sórí bàbá rẹ ṣe ń ṣe tán ń gba yìí ìwọ náà ó mọ̀ ṣe gbà yìí. Mo rántí pé o ní ká fún adìyẹ kún. Bẹ́ẹ̀ ni. Ẹ̀wà sísè. Bẹ́ẹ̀ ni. Ká fi kún. Àtowó. Ká tún fowó sí i. Bẹ́ẹ̀ ni. Gbogbo ẹ̀ la máa gbé lọ. Bẹ́ẹ̀ ni ìyá. Yóò dà fún ọ. Àṣẹ. Fáyọ̀ṣe ọ̀rọ̀ kan mo gbọ́ lẹ́nu bàbá rẹ mo ṣe ránṣẹ́ sí ọ. Bàbá rẹ pé o fẹ́ kúrò láàrin wa nílùú yìí ipò fẹ́ rè dálẹ̀ kó lọ gbìyànjú bí ọmọkùnrin. Bẹ́ẹ̀ ni bàbá. Ìyẹn ò fi bẹ́ẹ̀ dá tó èrò ọkàn tèmi yàtọ̀ sí tìyẹ àti bàbá rẹ wọ́n bá fi dídá tèmi ni kò sí ohun tí fi ṣe ni bó bá ń bẹ láàrin wa nílẹ̀ yìí ọkàn wa ó balẹ̀ á mọ̀ pé a láwọn ọmọ tó ń sán ogun lọ́dọ̀ wa ń bí torí ìdágìrì ni nǹkan kan tiẹ̀ ṣe gìrì àwa náà pé ànáwọn ọmọkùnrin tí wọ́n kàwé o tí wọ́n sán ogun nílẹ̀ yìí bó bá sì ṣe bí tiṣẹ́ ni a lè bọ́ ránṣẹ́ sí wọn ní káńsù ká pé a tún ná ọmọ kan o ìwọ náà ó sì darapọ̀ mọ́ wọn ní káńsù ó mọ̀ ọ́ ṣiṣẹ́ ń bẹ̀ ìyún ń kọ́. Òótọ́ lẹ sọ bàbá ṣùgbọ́n àwọn tó ti wà nínú káńsù wọ́n ti pọ̀ ju iṣẹ́ tó wà ńlẹ̀ lọ. Tèmi bá tún wá lọ darapọ̀ mọ́ wọn mi nílé gbé nǹkan tuntun wọlé tá tún gbèlú lárugẹ. Ó mo ṣe rò pé tí n bá lọ síta kí n padà wá máa tún gbé nǹkan tuntun wọnú ìlú. Ọ̀rọ̀ tìyẹ wá wọ̀ mí létí ju ti bàbá rẹ lọ ó ṣe yé mi ni èmi mọ̀ pé ọgbọ́n ló yí ọ ká ọpọlọ rẹ ò sì ní dàrú bó bá wá rí bẹ́ẹ̀ bó bá ṣe é pé tí kó o bá lè gbèlú wa lárugẹ ni èmi náà faramọ́ kó o mọ̀ lọ àwọn alálẹ̀ ìlú ó tì ọ́ lẹ́yìn aláṣepọ̀ ó bọ̀ ṣe o sì ní kó sọ́wọ́ lọ́wọ́. Sọ́dà mọ̀ jẹ́ kétí mi ó di sí o nígbà tó o bá lọ ṣùgbọ́n kò jẹ́ ńlẹ́ ó jàre. Débọ́lá ṣé o máa da màmá sí bàbá ẹ̀ lára. Rárá. Skúl ẹ̀ ń kọ́. Ó ń lọ dédé. Ẹ̀kọ́ tí mo kọ́ nílé tó bá dòde kò rántí o jọ̀wọ́ rántí rántí ọmọ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ ṣì wà wó. Hello sir. Hello sir. Hello sir. Ilé epo tẹ ní pé tẹ fi júwe yẹn bẹ́ẹ̀ ni sà ibẹ̀ mo wà ń sìn sà. Ilé epo dá bẹ́ẹ̀ ni sà. Okay sir. In 5 minutes time I will join you. All right sir. Okay sir. Ẹ ṣé gan sir. Thank you sir. Switched off. Switched off. Switched off ke. Abi network. Nílùú tí mo wọlé lóru tí mi mọ anybody fún wa ní kí n dúró síbi ó ní kí n hello hello
Hello? Think I should give me wasibi by what my cause trouble ni. Ye kin, e ti mo ko te dánwò. Wetin happen? Brother. If you touch, rub my bolo, rub me. Hey. Emergency, o ilé jóná, ilé tí ń sùn. Aso, hey. O ṣe eruku laola o. Ẹ pè firefighter. Aso na. Fayoo. Kilo rock. Ẹ wá. Where the NSC now? See your mouth. So you don't like MM again? What you consign me? The NSC dey side room na go carry am now. Come on. Which level? Don't give me that kind of voice now. Which way? I tell you say moment don't get magic. They tell me say man they take magic moment. What be your problem now? You need worry now. Fayoo, no shame. Chua. Yes sir. Osunada. Yes sir. DC, he pamper your head a bit. Hey! What did they talk? You see that yesterday? You be like person with a back sofa, joy in load. You understand? Computer for your head. You know what that around me? And I sofa head. And I sofa head. Welcome to the world. Welcome to the real world. Yeah. So yeah. This is not my own cave. This is not my own family house. Even though we bear the same surname. So this beauty. This beauty. But I don't fool you. But I don't fool you. Why you introduce you? Say that already there. And they call Jiboyi. But before you start, they call him name. Make your mouth no go come tear. Call her JB for short. Simple. This story. They hear me. And now what it is? Call me Richie. Re-waiting. The original man. But therefore, yeah, I know you. I may be rich, you. Guy, no mind. I be rich, you. Don't mind this one, though. If first you get rich, see. I can't take a go koro. Give her asaro, collect that. Yeah, so. So level B. So now they be rich, I be richer. Allow you to talk. Allow you to introduce yourself. They worry you now. Assembly with the. Call me Fola. Flo, aka Flo. Flo. Oh yeah. Oh boy. TJ on the beat. Yeah, man. Wow, so things say beat. See the TJ now, you know. Hey, TJ. See, no near this guy. No do anyhow near where in this. So this guy, he don't get muscle for her, but he get muscle. But Choco did yeah, Choco. And done. If you level. See this one! Special. You hear? Special delivery. They call her Ella. Maybe Ella really want to overthink yourself. Now Lara be happy. Why should they so? And the cheerleader please. You hear me? Lara look where? Shit. Now she know they make this house suffer. So you see all these new sounds in here, so they don't have to cook anything. And this woman, come on, shut up! You feel cook? Me, you were. Again, no. That's okay. That's okay. I didn't get any, so no fit. I see it, don't think I'm. See this one. She didn't make sure say. I say Agba, and na the Agba. We know they let small picking head tilt. Actually, give us all this, you know. I think they make you zooey.
Baba make I post on. Wait see. Amen. That very soon. I too late go see there. Anywhere. No man, it's me. So now she be the cheerleader for this. As a matter of fact, our mẹ́rẹ̀ẹ̀rin àti wọn àdán gba tán ní ká fẹ́ wọ ṣáàmù náà. No, do you know my level? Do you know why? Me I don't like woman. I like money fast woman. Oloshi. Like go on my lips now. I don't chop no. Take palm go. Mura si. But you see happen now. You take palm. Take palm. Wetin happen now? You know they talk. Oh, sorry. Wetin happen? I reserve my comment. Guys. DJ. ọmọ kú ni kí dáadáa ló dé òkùnjọ mẹ́ta ọmọ ọpọlọ náà ní òkú àpọ́nlé mi ayọ̀ sí mẹ́rọ̀rá o. Hello. Bó bá ṣe wọ náà ńkọ́ mo fẹ́ gbé tèmi náà bá débi ga inú tèmi náà ó dùn sẹ́nu tiẹ̀ náà ní ìdúbò bá jẹ́ wọ̀ ní ńkọ́ ó wá ń bọ́ ọmọ lọ́mọ pé kìíní kan. ẹ̀yin dà ẹ má bínú ẹ dákun ẹ gbọ́ sí lóòótọ́ ni Fáyọ̀sé wọ̀lú ìlànà. bẹ́ẹ̀ ni o tí ẹ bá rí aṣọ tí Fáyọ̀sé wọ̀ lánàá aṣọ ọ̀gá ọlọ́pàá pátápátá ni ẹ wò owó Fáyọ̀sé ti bá owó burúkú ti wà lọ́wọ́ Fáyọ̀sé. bẹ́ẹ̀ ni o wò kò sí obìnrin tí ó máa rí irú Fáyọ̀sé yẹn báyìí tí kò ní fi irú ẹ̀ tọrọ ó lówó lọ́wọ́ tó wá rẹwà lọ́kùnrin bó bá lè dẹnu fẹ́ kọ mí lásán lọ́gán báyìí ni màá gbà. lọ́gán báyìí lọ́gbà mo mọ̀ pé tí wọ́n padà nds náà nù lọ́gán ni wọ́n gbà gbogbo nǹkan ló ní nǹkan mẹ́ta ló wá ní tí ò dára rárá o ní ọ̀lẹ olólè o tún ní aṣẹ́wó mẹ́tẹ̀ẹ̀ta ló pèsè ọ̀la. níbo lọ dá sí bóyá ètí ẹ wo glass níbo lọ dá sí tó ń sọ pé ẹ tí Fáyọ̀sé bá dẹnu ìfẹ́ kọ̀wọ́ o àlá tí ò lè ṣẹ alátájá bá ńlá inú ajá ní gbé níbo lọ dá sí tó ń ronú pé irú ọmọ Fáyọ̀sé òun yóò kọnu sí wọ
bó ṣe dúró yìí ọmọ ọ̀dọ̀ lé Fáyọ̀sé àbájá lé Fáyọ̀sé lè dẹrùn fẹ́ kọrú ẹ̀. wo ohun tó wù mí ni mo sọ òun. ó kàn wùwọ ni kọ̀wé ẹlẹ́dàá rẹ. ó wẹ ẹlẹ́dàá mi. kọ̀wé ẹlẹ́dàá rẹ. ó wẹ ẹlẹ́dàá mi. kọ̀wé ẹlẹ́dàá rẹ. bóònù ọ̀sẹ̀ mọ̀ pé kò wẹ ẹlẹ́dàá mi. ẹlẹ́dàá rẹ náà lọ́rọ́ mi sí ọ pé tó ń wọ òun kò wo òun o. ẹlẹ́dàá yẹn kò sọ nǹkan rere. ẹ wò tó ẹ̀yin méjèèjì ṣe rí bí Fáyọ̀ ṣe bí ò bá dẹnu fẹ́ kó èmi fún mi lára mi báyìí nínú rẹ. ló gbéra rẹ lọ bá. ọmọ rẹ wà lọkùnrin. mo mọ̀ pé ibi tí wọn náà tó darí ọ̀rọ̀ sínú ẹ̀ ṣe lójú tì báyìí náà ẹ̀yin méjèèjì tẹ̀ kàn jọra yín kalẹ̀ asọmọge bí ẹ̀ ń sopó. lọ́lọ́rùra rẹ bọ yóò rún ọ̀pá ni. wo Fáyọ̀ṣe ò já kọlà. àbíkó kọlà. èmi tẹ̀mí kọlà ń lè mí fẹ́ lọ́hùn. ẹ̀rí ẹ̀ má dànù ẹ̀ má lọ dànù ẹ̀rí kàfálà. báàmì ó dàbí màá fi ṣe ọlọ́pàá ilẹ̀ lọ́jọ́ kan ibi tá ti tó ti pè wá pé ká wá mú àwọn olè lọ́n yìnbọn kẹ̀kẹ́ ìbò tó ń gbé wọn báyìí tó ń fa báyìí kẹ̀w. báàmì ibi tẹ́mi ti ń fún wọn pé kóbà tí àtijọ́ ń fèsì ara wa ní bọ̀bọ̀ kan ló ti wá síwájú mi báyìí ọ̀tá ti tán nínú ìbọn tèmi pé kí n chéǹjì ọ̀tá àbọ̀ ló bá nà sí mi báyìí ó fi hàn mí báyìí ní ó wò mí kò sí nǹkan tí mo lè ṣe mo bá pé orí ìyá mi o orí bàá mi o bí ó ṣe kùkẹ́ báyìí ọ̀gá mi mo bá wájú mi ló fàyà kó kù. òun lóògùn níní. kò ló kò ní o. kábàtì ìsọgùn. kò ní o ní ọ̀tá yìí bá wọlé ẹ̀yìn ló ti jáde. wọ́n sì wà lẹ́yìn. iwájú mi báyìí lọ́tà ti jábọ́. ó ti wá lèmi ọ̀ lájẹ ara ajé ara mi ló ṣiṣẹ́ lára rẹ ni. ajé ara. ẹni ó lóògùn ẹ pariwo orí bẹ́ẹ̀ yẹn bá lóògùn ní wàá pé ǹjẹ́ ọgbẹ́ lára rẹ bá lóògùn ọ̀sà àwọn òrì ni kéde pé ìpolongo lóògùn. ọ̀gá mi ló má gbàgbọ́. ọgbà kú rẹ kú ajé ara tiẹ̀ ṣiṣẹ́ ni èsì nígbà tí kú ọtí kù. mi mo lè fo tìyín mo lè fi tọ̀hún ńlá kéré bọ́sọ̀ wà dánwò ọmọ ní. ọ̀dà. ṣùgbọ́n bá mi oògùn tí mo ní ò tí tó. ọ̀dà nítorí pé ọ̀tá fẹ́ ṣiṣẹ́ ọlọ́pàá o sì fẹ́ kún wọn gbẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ò ní fojú sọkún ẹ̀ ní fojú sọkún ẹ̀ ó kò rí wálé iṣẹ́ tó ṣe tí ọ̀pẹ́ tó lọ tó gbẹ́rú eléyìí wálé tọ́tán lọ tọ́tán tí wọlé tí gbogbo aráàlú ń bẹ́rí tí wọ́n ń bẹ́rí pé àwọn tí èkì wá tẹ́lẹ̀ wọ́n ti ń wá ìwà kí wọ́n kódà wọ́n pa àwọn ògbówó ilẹ̀ tí èsì ilẹ̀ bá bẹ lómi wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ bàbá ọlọ́pàá ọgbọ́n ọlọ́run yóò dúró tì ọ́ àwọn tọ́lá yóò dúró tì ọ́ yóò jọ sí tọ́gbọ́n. ẹ̀yin gúdúgbà o gúdúgbà ọ̀ṣọ̀kú bàbá ẹ̀yin dà o àrílùjọ́gbẹ̀dù ẹ pẹ̀lẹ́ wọ́n lè má ṣe nǹkan kan tẹ́lẹ̀ o. wọ́n bá ti á pè wọ́n wàá kó nǹkan lọ́wọ́ kí wọ́n lè pé wọ́n jára mọ́ṣẹ́ ẹran yín lẹ̀ ń tẹ̀jẹ̀. mo ní kí n di kínní ní kò bẹ̀rẹ̀ ni. bàbá àdé ní kó bàrà wọ lọ́mọ ẹ̀yin ẹ bá mi ṣètò ifá tá a lè ṣe fún kásáfá tí ó jẹ́ pé àwọn amòfin àwọn agbófinró àwọn ọlọ́pàá tí wọ́n lè lò tápà olè àbálágídí kankan òfin ní ká wọn wọ́n ń jùgò wọ́n ń jùbọn wọ́n ń ju gbá o àyè bá gbogbo ẹ̀yin lẹ mọ ẹ sábì fálẹ́rì yìí tó bá tí ẹlẹ́dàá rẹ bá rò mọ́ ẹ sí. ọ́fíìsà. ẹ fọwọ́ dúdú bẹ́ẹ̀ rí fọlọ́pàá. bàbá ẹ kí ni gégémù tí mo ti pò àwọn ta ni ń po fún kí wọ́n mọ́. ẹ kò pò fáwọn aráàlú yín mọ̀ àbáwọn tó bá rí tí wọ́n ń ṣagídí tí wọ́n ń làlẹ̀ kàràkà. àwọn wèrè lé kí wọ́n yọ ọmọdé ẹ̀ kó sunrun jọ́ méje. ọmọ àwọn tó yẹ opó gégémù fún òní pò fún àwọn aríjẹ́ ìdí ìbàjẹ́ àwọn tí wọn ò ṣe ń pẹpẹ tí wọ́n fẹ́ jẹ́ ń pẹpẹ àwọn ni wọ́n mọ gégémù. Mami, òun mi kọ́ lọ́ọ̀mì o. Èmi ní jẹ́ kọ́lọ́. Kọ́lọ́ tí mo kówó sínú rẹ̀. Sẹ́yìn ò ní. Èmi mo bọ́ rí mo ti bọ́ tọ́jú rẹ̀. Ẹ ṣeun, ẹ bá ń gbé mo fẹ́ lówó inú rẹ̀. Ṣé ní kíákíá báwọn ni? Mo ti yá. Mo sáré lóyún fún ọ. Mọ́mí ẹ ti bà yé mi jẹ́. Owó tí ń fi gba jáàmù lọ́jọ́ Monday. Ẹ ti kó bá mi bẹ́ẹ̀ ní spẹ́ẹ̀lì mi. Èmi láriwo gan-an. Ṣé bàbá rẹ lóhùn lówó tó ń fún ọ tó yẹ gbàjámù ni? Àbí wàá láriwo tó wà ń pamọ́ mi nísìn. Owó nǹkan ti pọ̀ jù. Ṣé mo mọ̀ bóyá owó ń bẹ lọ́wọ́ wọn ni? Ṣé mo mọ̀ ni? Àní ó yẹ pariwo mọ́ mi wọ́n fọ lówó mi. Ọ̀dà if dá padà fún ọ.
fún ọ mo yà lóní mo yà lóní fún ọ. nǹkan tó máa ń sún èmi nílé make sense mo ń sìn mo fẹ́ lọ ṣe nǹkan wàá dẹ̀ ti ṣe kìnnì náà ṣé kò kó wá ti parí tó fẹ́ lọ ṣe. Guy, I think say na only me data for this waiting level. Àbí kí ló ṣẹlẹ̀ gangan náà? Látọjọ́ ètò ti lọ. Make it come quick na, a ti dúró pẹ́ jù now. Bá mo bára mi ṣe ń ṣe. At least káà náà ṣe upgrade level wa ká kó lọ jẹ́ ẹwẹ́wẹ́ now. Bá rí bára mi ṣe ń ṣe mo ti fi ibi tó bá dé. Don't tire me, man. Come and spin. Guys, okay, kò tí ì dé nsìn, wetin we wan do? A máa ní sùúrù kò fi dé ni. Ìgbà tó ti lọ́nsìn, àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. Me we just chill for am. O sùn sìn, you dey nag. Ìwọ dúró bíbáyìí, òun pariwo. Wetin you want? You wan fly go there? They ask me say if I go fly. Yes, you wan fly. Ọ̀rọ̀ bọ́ fẹ́ fò lọ bí tó wà kọ́, ó yẹ kó náà ṣe kíá. Tàbá rí náà la máa tó mọ̀. Ṣé bí torí pé mọ́mí àti dáàdì ẹ̀ wà ń bẹ̀ ni ó mọ̀ bóyá ó kàn jókòó síbẹ̀ tó ń ṣe kàn mí. Kò lè jókòó síbẹ̀. Ọ̀gbẹ́ni abeg, you no know wetin you wan talk, just chill. Chill now. Tó bá rí mo ṣe ń feel. See, you know wetin, make I advise you. Fly. Fly now. You dey mental. Fly now. Yo. If I dey follow you talk now. I dey follow you talk with him, no worry. Fly. You dey cross. Warn this guy. Wetin be all this one? Which level be all this package? Kama yàrá wa ń bring gan. I don't understand. Na wan hit me. Ọ̀rọ̀ hit you call ilé yìí. Ṣé ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu? No, ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu. Ẹ jẹ mí. Kò káwọn lára kó dé àbí. Ó wù mí, but wetin you wan do? Àti rí wetin okay. Ẹ kí ló dé tí o pè? Okay, o fẹ́ fò lọ́bẹ̀ ni. Ẹ máa ní sùúrù náà. Sùúrù wo náà ni o sọ pé o fẹ́ fò lọ́bù? What if the network bá wà òkè nǹkan? Like seriously, ó ti sú èmi. Tó bá mo bára mi ṣe ń ṣe nígbà orí bí kò ti dé. Orí bí kò ti dé ká ti mọ level kí n ti rí bó ṣe máa feel. Hello? Rich Alpha. Yeah, I did. Okay. Yeah, I feel you. And you guys, you share it in last planned. Nova Pocosuala. Richie, see, don't go to any operation till I'm back. Tell the other guys. Nova Po. We'll talk later. Alright. Bye-bye. Bàbá mi sọ̀rọ̀ rádaràda wáyé ọ̀rọ̀ tó sọ tí ọ̀dà gbòòrò ẹnu kí káfí ayé kéèyàn máa jayé ọmọ ẹ̀ máyé. Ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ ọjọ́ lójú kò nítumọ̀ sí ọmọ kówó pamọ́ pé òun ò fi ṣe nǹkan rẹ̀ òun ò fi tọ́jú ọjọ́ iwájú òun wọ́n kọ́ bẹ̀ oníwọ̀ya ìyákúyàwó ọyárú ẹ̀kọ́ dá padà. ṣe sọ́wọ́ yín mo kò ní owó tíbi tó kówó òun sí sọ́dà ṣébi tó kówó òun sí da tó bá jàlejò ló wọnú ilé tó rówó òun tó kó tán tí wọ́n náà ta ni ó san padà mo ní mo yáwó ni ó yá mo lò ó ní ìsìdá padà kò tí ì sáyé rẹ̀ nísì. ọ̀gbọ́n bí ti ń sọ̀rọ̀ bí àwọn ọdún tá a mọ̀ tá a gbọ́dọ̀ wí. bàbá Fayoo ṣe ẹjọ́ rẹ̀ pọ̀ wà ọ̀fẹ́ràn ẹjọ́ àgbàlagbà ẹlẹ́jọ́ ni ọ́. wọn náà fẹ́ràn olè ọ̀fẹ́ràn olè. ṣé mo gbówó lápò rẹ ni. báwo ti ẹ̀ lè rówó débi pé bàbá débi owó mi fáwọn wọn. Ifá rẹ̀ wo ni mu ṣe ṣe ìkówó rẹ̀ yìí kí Ifá rẹ̀ ṣe fún mi bá wọ́n kówó ojú fábò níjà fábò ní ìjà kò sí tí ó ṣe kò sí tí Ifá rẹ̀ ó ṣe ní bá kówó rẹ̀ owó ọkọ mi mo kó. owó ọkọ rẹ̀ lówó. kí ni Ifá ó ṣe fún mi nígbà àwọn ìjà lólè. bó ní ọkọ mi káàbọ̀ sáré ṣe dáadáa lóde jàre. báyẹ̀ sọ̀rọ̀ ìmọ̀ tó ṣe. ó fi ọwọ́ yẹpẹrẹ ó fi mú ọjọ́ iwájú yín ó ti ń jayé àwọn ọmọ ẹ̀ máyé afẹ́fẹ́ yẹ̀yẹ́ ilé ayé lásán tó wà mọ́yà kò lè bá débi kankan. ọwọ́ yẹpẹrẹ wo mo fi mọ́jọ́ iwájú àwọn ọmọ mi ọwọ́ yẹpẹrẹ wo ni lérí pé mo yáwó lérí ihun ìkúkú jí mo yáwó ni mo sì bá tọ́jú rẹ ni. káàbọ̀ bó ni ṣe dáadáa ló dé. mo bí yàrá náà ti máa change. ṣéǹjì bíbó ṣéǹjì bíbó ṣé mo jalè ni owó nǹkan pọ̀ níbo ló ti rówó tó tó yùn.
Mo owó nǹkan pọ̀. Owó nǹkan pọ̀. Mo rówó ibi tó kó sí mo sì bá kó mo sì ní mo yá lọ ní. Kì í ṣe pé ní fún lówó rẹ̀ padà. Bí ó bá lọ léèwé náà yóò rówó rẹ̀ gbà. Bàbá lọ yóò rówó rẹ̀ gbà. Ṣé mo jáde ní àbí mo dọ̀kan? Owó nǹkan tó gbé owó nǹkan ti pọ̀ jù. Ẹ̀yin ìfàwùlẹ̀ sàfárà kọrin yìí. Bàbá Ifá fọ́rí o. A ti ṣe ntọ́ yẹ ká ṣe aṣọ oníṣùjú fún un a ṣe má fọwọ́ kan mọ́ mi mo tún wá ṣe ìtọ́jẹ́ pé àwa rírú ẹ̀rí tí wọ́n bá kó nǹkan sí kọ̀lọ̀fín tó bá ti wò báyìí ó ti rí inú ẹlẹ́màá jà òní bàbá. àríyìn ni yóò máa rí gbogbo wọn bò ibi àwọn olè gọ sí àbí wọn bá kẹrù pamọ́ tí ó rí kedere báyìí ẹ gbìyànjú Ifá ṣeun. Bàbá Ifá tó dá mi lójú ni mo ṣe fún. Ifá tó lórun mo sì parí ẹ̀ sínú òkà pẹ̀lú kóbẹ́rẹ́ tó bá ti fi kóbẹ́rẹ́ ohun tó bá ti fi sẹ́rùn pẹ̀lú ẹsẹ̀ Ifá tó sì mú òkà tó fi sọ́ tó nà kódà bí wọ́n pe ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo wọn ó sùn fọnfọnfọn ni ẹ̀ mo ní mo ṣe. Bàbá pé wọn ó sùn ọ̀kárí ẹ ti parí iṣẹ́ fún èèyàn yín ẹ yóò jò yín ṣe ẹ máa lọ ti yín. ẹ kárí. onígbàdélógún tí mo fẹ́ lọ rẹ. ẹ lọ rẹ gbogbo ẹ náà ni ó ti tó ẹ̀yin yóò ṣe yóò ṣe yóò ṣe ó ti dòòṣà o ọgbọ́ ó ti jẹ jíjẹ ó ti mọ mímọ ọ̀sá sísá òfin fínfín olo lílò ọ̀wẹ́ wíwẹ̀ ó dòòṣà o kò sí ohun ìjà kan tó lè rìn ọmọ agbára ọ̀tá ò lè ka ọmọ àmọ́ bọ́ bá wá jòǹgbé má jòǹgbé o gbọ́dọ̀ gbàgbé má ta ẹ̀jẹ̀ lẹ̀ o gbọ́dọ̀ pààyàn bọ́ bá mólè má pa máa fà á láwọn ọ̀gá yín lọ́wọ́ ni ìfàrẹ̀ ọ̀tàjẹ́ lẹ̀ o kò pààyàn o tí n bá pé ìfàrẹ̀ ọ̀tàjẹ́ lẹ̀ kéde pé mò ń sọ fún ọ pé o lè pé wúrẹ́ o lè pàgùntàn àbí pẹlẹ́dẹ̀ fún fàrẹ̀ o ẹ̀jẹ̀ ìyẹn gbọ́dọ̀ tálẹ̀ o bí wọ́n bá gbé wọn kó wọn jọ wọ́n fẹ̀yìn wọn tàgbà ọlọ́pàá ní òyìnbọn tí wọ́n tí wọ́n bá ní wéèwéè tí wọ́n bá ní òyìnbọn tàdímọ́yìn ni o kò gbé fáwọn ọmọọṣẹ́ rẹ̀ kún un yìn bọ́ bá pọ̀ nẹ́nẹ́ gbé fọmọọṣẹ́ má yìn o ìfàrẹ̀ ọ̀tàjẹ́ lẹ̀ o yóò ju ọ ṣe o yóò ju ọ ṣe o yóò ju ẹ ṣe o ò ní fọ̀pá tẹ̀lẹ̀ ń bòjú tó lájú jẹun ìṣọmọ máa jẹnà sí wọn ní ọ̀yà ọ̀rà. Guys! Guys! Fayoo is back! Fayoo is back! Fayoo is back! Come in! Richie! Fayoo is back! Yeah! Fayoo! Mr. Fayoo! Gallant! Fight gallant anyhow! Ọmọ oko! Ọmọ oko! Yo! Yo! Ẹ má súnmọ́ mi ju ẹni ká náà. Ẹ lè sùn ó tẹ́lẹ̀ ẹ má sùn wọ́n. A ti dígì kí ní kọ́ tó wà pé ẹ ṣe wà láyé. Ta ló wà fún wa ibi tó wà? Wá tiẹ̀ wá tiẹ̀. Ó ṣọmọ dáadáa. Mi tẹ̀lé kàmí ní kà. Ká ti ní ìgbà next time. Aláyé wá ìlú lọ fún ẹ kí ló wọ́ rí o. Àfi ilé Ríṣì. Ilé ẹjọ́. Iṣẹ́ àti lẹ́kọ̀ọ́ ní sáà. Lẹ́kọ̀ọ́ owó jù. Ìṣòwò tí wọ́n kò ṣẹlẹ̀. Bóyá ọ̀gbẹ́ni wọ́n ti gbé dánwà o. Àṣírí fọ́lì olóró. I want me to do something. I look for my hand. For which person? Just my hand. I want me to turn this guy to. Wait, I think I talk first.
Turn out to rat. No, that's so good. Turn out to fish. Yes, I support. Now so you change out to fish. No, rat. Fish. No. Change out to rat. Wait, go shop fish. Hey, hold it. Experiment. Okay. You know go take off your uniform. This is a fake. Fake policeman. Okay. This guy call on me. Black. This guy don't destroy it for me. I want to saw the area. Oh yeah, Richie. On this place. Come where? What is it? Come where when you move. No first. If you should have fake, you carry come. Go there. Go there. No be where the talk say. Fayoo. No be by chest so. We just put chest like this. They don't talk say Alale don dey use auto tune. Their voice go fit sweet. Oh yeah, change to rat. I hate them. Okay, change to rat. I want fly go. Change out to rat. I want okuko. Where you dey? Change Omo, with this kind of money, I feel be the next king of my town. Sure. I think I carry everything. Need I carry out? You feel be your king? Nah. What's money and they go? If I don't go, fire. Oh man, they go. Oh no, very job. Oga will like money. Hey, why you don't know me? Hey, guys. Okay, guys, I get one idea. Okay. You see this money here? You no go fit enter bank. If you enter our account, the people wey don't know the way we make this money, then go they look at our accounts one by one. Okay. What you want to do? You go burn everything. You be more chopper. No. We got save am for dry season. Na true talk o. Gbogbo àwọn tí o mọ̀ gbàtà ṣiṣẹ́ owó, kó má lọ máa kojú bowó wa o. First talk. Now first talk you just talk now. Why not the draw on ourselves now? You don't forget this guy with the work for us or bank. Rockpo. Make you call him now. For transaction. Yes. This guy, you get brain. Ẹ wo ìmọ̀ràn yín dáa. Àmọ́ ṣé gbò tọrọ. Ẹ bá ń kó ìpín tèmi. Ìmọ̀ bí ó ṣe dọ́dọ̀ mọ́ mi. Bó jogún ọdún mo ló ń dálẹ̀. Ń ba nǹkan mi. Àbí ni mo bá ń lọ fún bọ̀dá àmọ̀dá. What is this one talk? This one I will put it. I swear. This one, you know what here? This one na arúgbó tó lọ sí kindergarten. Come. Where your brain dey? You don't get sense. But this guy, you get sense. Yeah, you get sense. You get sense. See, if we now do this job at least next 2-3 times, where we get this kind of money, all our faces could stay inside Forbes lists. Richest niggas in Nigeria. Nigeria will not be the top.
No, top 10. Would that be the top 10 niggas in the world? Yes, kí ni ìṣòro yín? Pẹ̀lú gbogbo ìlàkàkà ìjọba orílẹ̀-èdè yìí àti ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ PCRC Public Community Relation Committee láti rí pé iṣẹ́ àwa ọlọ́pàá kò mẹ́hẹ kí là ń ṣe? Ẹ jẹ́ n bi yín, ǹjẹ́ ẹ̀yin gan fúnra ara yín gbìyànjú kí iṣẹ́ yẹn má dojúrú? Ní ìlú táwa ọlọ́pàá wà olè ń jà lójúmọmọ kì í ṣe òru mọ́, broad daylight ojúmọmọ. Ó fi hàn pé wọ́n ní ìgboyà wípé kò sí ọdún bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀ á ṣe nǹkan kan. Ẹ dúró náà, ṣé ó di ìgbà tí ó bá kan ìkànnù àwọn ẹbí yín kẹ́ tó wà proactive? Yes, bóyá tó pé kò sí kankan náà àwọn ẹbí yín ní ẹ kíá ẹ bìkítà. Now let me tell you, pressure wà lórí Commissioner of Police from the IG. Ó dẹ̀ túmọ̀ sí wípé gbogbo area commander pátápátá pressure wà lórí wa. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ò ní sinmi. That's the truth. Now I'm not giving you 12 hours. Ọjọ́ méjì péré ni mo fún yín. Put all the machineries you have into action. Gbogbo àwọn informants ibi tán bá wà ewu wọn jáde. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. I don't want to have any further report on armed robbery or stealing or whatever in this community, in this state. Ọjọ́ méjì péré ni mo fún yín. Okay? Yes, sir. You can go. Guys, we don't have man now. Ó ti wọlé, wọ́n ti ṣòwò wọlé now. Ṣé mo kọ́ tí wọ́n sọ ń gbòòrò ni? Ọ̀rọ̀ wa ni wọ́n sọ ń gbòòrò now. Yes, we are the toast of the moment now. Ṣé o já sí mi? Guys, tẹ́ bá ń gbọ́ destiny fulfilled. Ó ti ń ṣẹlẹ̀ báyìí. Ṣé rí bọ̀bọ́ yẹn? Ṣé ló dà pé òun ló di kọ́kọ́ rí amú látọjọ́ yẹn? Bó ṣe dé báyìí, ó kọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣì, ó ń ṣì, ó kàn ń ṣì lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni. Òun ló ṣe jẹ́ pé ká tó lù báyìí, ó ń dùn ni. Ká tó tàkà báyìí, ọwọ́ wa ti ń tẹ̀. Everything wey they had for us before don dey soft. Inú mi dùn láti rí mi dé ìkọ́nà ẹsẹ̀. Àwa tó jẹ́ pé 2050 láti máa ṣe tẹ́lẹ̀. Àmọ́ sìn, na millions o. I dey happy o. Ṣorí inú ẹ̀ tó dùn yẹn, o lè má parọ́ ní side tọ̀dọ̀ títí ẹ̀. But ṣorí for my side, èmi believe kí gbogbo ayé ṣe tóbi sí mi nínú mi dùn jù. Ṣé wàá rí? Wọ́n ní inú ẹni ò kí ń dùn ká pamọ́ra. As me dey so, tèmi ni mo sọ mi sọ títí yín o. Oh my God. Ṣé rí tí bá wẹ̀ tán, tí mo bọ́ sí gbòòrò, tí mo bọ́ sí town, oh my God. Tí mo dé car mat, ṣé rẹ́ ṣe tí máa gbé wọnú ilé. If I carry am reach this compound, yàrá ìyá yín máa pokùn sọ àbí kó bẹ́ẹ̀ sí kọ̀ọ̀kan I swear to God. Èṣì tí wọ́n fẹ́ ṣí ló sọ náà. Ọmọ orí ṣébi gan tí mo fẹ́ ṣí ti bá bọ́ síta, ọmọ kọ́tọ́ everybody fẹ́ ṣí ni. Wọ́n máa sọ yẹn mọ́ o. Ẹ ní sùúrù, ṣòwò tíjẹ, you dey talk say you go carry car go one place go show yourself. You no dey my issue. You can sọ fún mi, ṣé bí mo ṣe wà yìí? Later in the day, if I don shower, I don clean up, tó ń débi ju àǹtí Zana ṣe yẹ. I will just enter clean laws. Báwo ni ìyá ẹ máa ṣí pósí wọlé? Oníbọ̀ kan tó máa ń dẹ ọmọ tó pẹ̀lú. I go pop ẹni yọ. Àpòwò jẹ́ ìyẹn. Màmá ọ̀la ẹ̀ máa fún pósí wọlé. Gbogbo ara kìkì dán. Báyọ̀ ṣe ọlọ́wọ́ dán. Ilé gbogbo
Fayoo ṣe ọlọ́wọ́ dán gbogbo ara kìkì dán Fayoo ṣe ọlọ́wọ́ dán iye gbogbo ara kìkì dán Fayoo ṣe ọlọ́wọ́ dán gbogbo ara kìkì gan Fayoo ṣe ọlọ́wọ́ dán gbogbo ara kìkì dán Fola. Sorry. Wake up, wake up. Wake up! Hey, Sister Nurse. Àgbẹ̀ wa ṣe wàhálà kankan. You see my friend? Now here I carry you say make you come help her. So please. Joko sáwọn nǹkan tí mo lò bí báyìí. Something like artery forceps. Yes. And what else? Xylophone injection, tetanus injection, diclofenac injection, at any sleeping dose, sir. Benny. Yes. Oh. Ta ló máa wá gbà? Bẹ́ẹ̀ mi máa wá gbà ńsìn. Mo ti ṣe tọ́sà. Àwọn oògùn yẹn, àwọn lélẹ̀. Ìyókù dẹ̀ wà nínú ibi ìbà. Mo ti sọ fáwọn kó bọ́ ṣe máa lò fún mi. Nurse, is he sleeping or going? Ó normal. Abẹ́rẹ́ ọ̀run wà nínú abẹ́rẹ́ tí mo fún wọn. Even oògùn yẹn gangan ló wà bẹ́ẹ̀. So, nurse, on a normal day, tó máa gbé irú case wá sí clinic yìí, bí èlò ló máa ń cost? Ó depend lórí bẹ́ẹ̀ bá ṣe mọ̀yàn ni. Tó bá yẹ pé mọ̀yàn bẹ́ẹ̀ 60,000 naira. But tẹ́ ẹ̀ bá mọ̀yàn rárá, á tó 100 torí owó bed àti some other treatment. Bó ṣe treat ẹ yìí, ó máa take like how many days carry it together? Ẹ ṣe á tó 6 to 7 days kí wound yẹn tó lè relieve o. But á tó 3 to 4 weeks kó tó lè recover fully. 3 to 4 weeks. Bẹ́ẹ̀ ni sir. Well, nurse, kì í ṣe pé àwọn náà fẹ́ dá dúró síbí báyìí. But for that 6 to 7 days, there was a barrier for okay, dear. We will need you to be here to look after him. Ẹ jọ̀ọ́, ẹ wò ẹ gbà. Ẹ jọ̀ọ́, ọ̀npọ̀ ẹ bá mi bẹ̀ wọ́n. I'm sure of it. Just so feel free and treat him. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú mi. Ayé mi ti bàjẹ́ síbí. Ọ̀pọ̀ inú ẹ̀ lajú. Ara wọn ti yá. Ẹ má ẹ tèmi bá mi lé ní. Metro ní farabalẹ̀ kẹgbàláyé tèmi fúnra mi. Báwo lẹ ṣe máa sọ fún mi pé kò sí ní duty lánàá?
èmi ni mo gbé débẹ̀ yẹn lánàá mo drop ẹ̀ lójú títì pé kó máa bọ̀ ní duty èmi dẹ̀ gba ibiṣẹ́ tèmi lọ ẹ̀ náà àtìgbà tí mo ti wá ń pè látàlẹ́ àná yẹn sìn nọ́mbà ẹ̀ ò lọ ó ti pa fóònù mo délé sìn mi ò rí kí tí máa fi wọlé no ẹ̀yin náà wò ń sìn ṣé kò ti fẹ́ jẹ́ kí n máa rí báyìí bí àwọn nọ́ọ̀sì kan tó ń bá àwọn nọ́ọ̀sì kan lójú jẹ́ máa ṣe sùúrù mo ti gbọ́ máa fún time ok ẹ ṣé. Tí mo kọ́ nílé tó bá dòde kò rántí o jọ̀wọ́ rántí ọmọ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ ṣìwàwò remember the son of whom you are ọmọ mi o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́. ṣé o rò bóyá ẹgbẹ́ ti sùn ti jí lọ ṣé mo pé ó jẹ́ kí n pa ẹ ni. tí mo bí má jẹ́ kó pa mí lẹ́kùn. Ibi rẹ̀ o, ibi rẹ̀ kò ṣe fọwọ́ ra. Láíláí, láíláí. Ọmọ tí mo bí má jẹ́ kó pa mí lẹ́kùn. Tí mo kọ́ nílé tó bá dòde kò rántí o jọ̀wọ́ rántí ọmọ rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ ṣìwàwò remember the son of whom you are ọmọ mi o má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ má lọ ṣìwàwò remember the son of whom you are ọmọ mi o. Kò ṣe fowó rà láyé ọmọ tí mo bí má jẹ́ kó bà mí.